mo bọ́ lọ́dún sọdún òye mo bọ́ lọ́dún sọdún òwà Dámilọ́lá ló ń sọjọ́ ìbí mo bọ́ lọ́dún sọdún mo dẹ̀ bọ́ lọ́dún sọdún òye mo dẹ̀ bọ́ lọ́dún sọdún òwà Dámilọ́lá ló ń sọjọ́ ìbí mo bọ́ lọ́dún sọdún. ká máa kayọ ọjọ́ orí wa níwé mímọ́ wí kó máa tọ́ wa nípa ọgbọ́n òun òye. àmọ́ ó ti pẹ́ tí mo ti mọ̀ pé pínrín ní báyìí aṣọ ọ̀kín lọ́lọ́jà bàgẹ̀bàgẹ̀. àwòkolo lóhùn tó yè kóróko ìbákan ló lẹ́sìn àròyé. ẹ̀sìn ìlólèrè sísá Olúwadámilọ́lá ọmọ wọn lọ́tún Èkìtì aya Olúwaṣèyí kalẹ̀ jayé aya wọn nípẹ̀rù Ògùn ó yẹ kó o dúpẹ́ oore wà láàyè. màmá Adérìnsọ́lá òun fìfẹ́ ló ń ṣayẹyẹ tá a fi fi lé pọtí tá a fi fọ̀nà roka. àmọ́ ó tí mo fi ń dárin ewì tó dùn ó yẹ kó Olúwadámilọ́lá ó lè gbọ́wọ́ ọjọ́ gẹ́ngẹ́. Olúwadámilọ́lá wò ó orí tá a dáde inú agogo dẹ ní tí wọ́ọ̀rùn tá a lè jìgbàrà ìlẹ̀kẹ̀ inú agogo dẹ náà ni. èyí tá a lo mọ́sáàjì àsọ̀bà tí ìtànná yanranyanran inú agogo dẹ náà ní tún ti wá. happy birthday to you ilé ọmọ ọlọ́jọ́ bí wàá dàgbà wá fọ́pọ́ wá fèrèjì tóbi. àkàlàmàgbò kì í ṣalẹ̀ ìlẹgbẹ̀rún ọdún láyé èpo orógbó ní bàṣírí orógbó iná fi ní kó gbó láyé. epo obì ní bàṣírí obì kú dànù lórí rẹ. Olúwadámilọ́lá mo fẹ́ délé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ ọ̀túnmọ̀bà ọmọ olóde àtìlẹ̀mọ̀ ọmọ èrèkèrè àdùnbí oyin mọ́mọ́ ọmọ ọlọ́rọ̀ ṣe kẹ́rán mọ́jẹ́ kágùtàn mọ́jẹ́ ọmọ wa ọmọ ẹkùn ọmọ ọ̀túnmọ̀bà òṣèré ọmọ akínlà lọ́tún ọmọ olórógbò kìjì lọ́tún ìgbọ̀dún ẹni ni kó o fi ṣe wàá dàgbàjà wọn ẹni òórọ̀. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ní dákẹ́ kú oríire òní látòrí màmá tó bí ọlọ́mọ abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ màmá ló ta mí lólobó ó lámọ̀ ó bá dárin ewì tó dùn. màmá Dickiness Olúyẹmí Aboríṣàdé ọmọ wọn nílòǹgbò Èkìtì abẹ́wé oṣù gbàgàngbàgàn. màmá Adémọ́lá màmá Ìwọ́dámilọ́lá ọmọ ọlọ́jọ́ bí òní màmá Tèmítọ́pẹ́ màmá bàbá Fèyíjìmí girama Adérìnsọ́lá girama Fìfẹ́ àti Gábì nílùú Canada màmá ní kí n kí ẹ kú oríire pé wàá ṣọpẹ́ lókè èèpẹ̀. màmá wò ó ẹ̀mí ẹ tó rọ́jọ́ bí ọmọ yìí lọ́dún ní àròpọ̀ ẹ̀ láyé lórí òkè èèpẹ̀ ọwọ́ ẹ̀ tó ṣe bẹ̀ gúsí ńlá jẹun ọmọ. Olúwadámilọ́lá wò ó olówó orí ẹ náà ní ká kí ẹ kú oríire. Olúwaṣèyí Ọláyínká ọmọ kalẹ̀ jayé nílùú Ìpèrú Ògùn nípínlẹ̀ Ògùn lọ́hùn-ún ó ní kí n sọ pé sùjà ní pé wàá dàgbà lórí òkè èèpẹ̀ ó ní kí n bó kí olólùfẹ́ òun dáadáa ó ní kí n sọ pé Olúwadámilọ́lá pé wàá gbó wàá tọ́ Olúwaṣèyí ní kí n sọ pé ọdọọdún ní lásogún ọdọọdún ní yeye sọgbọ̀n ó ní kí n sọ pé ọdọọdún lábíyáyá ìsádọ́ta Olúwaṣèyí ní Dámilọ́lá pẹ́ni ẹ̀ tó ti rí tọdún ní párọ̀pọ̀ ẹ̀ lórí òkè èèpẹ̀. Olúwaṣèyí olówó orí Olúwadámilọ́lá mo fẹ́ délùú yín nípẹ̀rú lọ́hùn-ún mo fẹ́ kí o délé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ wọn nípẹ̀rú Àkẹ̀sán tí í ṣe baálé ọjà ará ojú ọ̀nà ibi owó gbèsò tí wọn ò rówó ká Àkẹ̀sán dádé ọmọ rẹ̀ dọ́jà olórí rẹ̀ ní dájà Àkẹ̀sán ọmọ ọba lọ́yọ̀ọ́ Ìpèrú Àkẹ̀sán ọmọ ajagun kú síbẹ̀ apagun pọ̀tẹ̀ ogun òní ìjà títí kókó pèrú Ìpèrú Àkẹ̀sán ọmọ oníbodè mẹ́ta ibodè mẹ́ta fàjèjì sọ tógun àjèjì kò gbọ́dọ̀ jà ogun àjèjì tó jà lọ́jọ́ kan ìjọ́sí ẹ̀pọ̀ ni wọ́n fi rú Olúwaṣèyí ẹ̀mí ẹ̀ tó ti rọ́jọ́ bí ìyàwó rẹ̀ tọdún ní ajẹ́kọ̀ọ́ba rẹ̀ mí lórí òkè èèpẹ̀ Olúwaṣèyí mo máa ṣe bẹ́ẹ̀ délé yeye tó bí ọlọ́mọ ọmọ wọn níjẹ̀bú òde bó wù jẹ̀bú wọn àwọn tí wọn ní wíníwíní bó bá wù jẹ̀bú àfẹ ní ìdí ẹ̀ yókù sọ́jọ́ Agẹmọ ẹ̀yin lọ́ọ́ máa jẹ máa bí tó wíní ìbàlómégúngún wọ́pọ̀ rẹ mọ́ ẹ̀yin làfi ìjẹ̀bú tí fọkọ rẹ̀ jápè náà ọmọ àdùnmádé ilẹ̀ má
padìẹ jẹ ọmọ aládìẹ ògògò màgà ọmọ adìẹ gbà lókun ara òrókun aróra díẹ̀ ọmọ ń ṣe lọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ má má yọ̀mọ̀ ohun tí ń ṣe ni ò lè pa ni ọmọ mo ní sùúrù lèmi ò lọ́bẹ ọmọ onígbò mọdẹ ọmọ onígbò mọ̀wọ̀mọ̀wọ̀ ọmọ onígbò àjèjì ò gbọ́dọ̀ wọbẹ̀ àjèjì tó bá wọbẹ̀ ní dẹrẹ bọ ìjẹ̀bú ọmọ èrè ni wà ìjẹ̀bú olówó ṣẹ̀mbáyé ìjẹ̀bú nínáwó dọ́là kóyìnbó tó dé òyìnbó dé lówó ọ̀hún tún kọ sí èlẹ́ o olúwaṣèyí ọláyínká olówó orí dámilọ́lá ẹ máa pẹ́ fúnra yín láṣẹ ọba mi òkè ọmọ ọlọ́jọ́ ìbí máa jó jàgí ní yòdò adémọ́lá náà ní kákí ẹ kú oríire ẹni bá jagun tó kú sójú ogun ò ní bá wọn ròyìn ogun ẹni bá jagun àjàṣẹ́tẹ̀ irú wọn ní ròyìn ogun bí ẹ̀kọ́ ìlẹ́ o dámilọ́lá wò ó sísítẹ́ àtọ́kọ ẹ̀ náà ní kákí ẹ dáadáa architect engineer mr and mrs kágbó dádì àmọ́ mi gádì nílùú Canada ni mò ń wí o wọ́n ní ká ṣe ọ́ pẹ̀lẹ́ pé kọ́mọ ọlọ́jọ́ tí ó ṣọpẹ́ níwájú pẹpẹ wọ́n ní kó yí kò ọ̀tún kó yí kò òsì kó máa dúpẹ́ lọ́wọ́ ọba mi òkè kó wà láyé wà láàyè. Tèmítọ́pẹ́ náà ní kí n sọ pé gbọ́dún ọdún kan ni bàbá fèyí jì mí baby of the house náà ní wàá dàgbà sìsà ó ní wàá dògbò adélọlá náà gbẹ̀yìn ara wọn ni ó ní ká kí ọ gbogbo wọn pátá náà ní kí n sọ pé wàá gbó bí olúgbogbo ti rí gbó wàá gbó bí olúgbogbo ti rí gbó wọn ní wàá gbó bí àwọn àgbà kan náà fọmọ wú sóde sọrùn àyùlọ àyùbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ ńlẹsẹ̀ tẹ̀nà wọn ní long life and prosperity o wàá fọwọ́ kọ́ wàá fèrè kìjọbi. màmá dikines olúyẹmí aboríṣàdé lẹ́yìn ọmọ mo jíṣẹ́ tó rán mi sọ́mọ rẹ olúwadámilọ́lá àmọ́ ó mo ṣẹ́ díẹ̀ kù síkùn tọ́ bá wá bí léèrè ìpè ta nígbàre ìfọ́mọ ọlọ́jọ́ òbí gan-an sọ fún wọn pámọ́ ó ní ìwọ ni mí olódù ọba ọmọ atẹ́nibọrẹ olúwadámilọ́lá long life and prosperity o wàá ṣọpọ̀ ẹ lókè bẹ́ẹ̀.